mẹ́ta gbogbo àdìmọ́ òwúrọ̀ pátá lọ́wọ́ bá sọ ní Kùránì orílẹ̀-èdè èdè ìrọ̀ mẹ́ta ní ìlú tó wá kù àmọ́ kò sáyé fún yìí. Súratu Yunus tí a ń kà yìí, Súratu Yunus yìí jẹ́ kí n má bínú torí Ọlọ́run, mo ń wo àsìkò ní ẹni tó bá ní ìdí ogbò ṣàwáìdù ń kó wá bá ọ. Súratu Yunus, bá wo Súratu Yunus mélòó ní àràfí rẹ̀? mẹ́rin ni. Ọlọ́run bá wá dárúkọ annabi Yunus lẹ́ẹ̀mẹ́rin nínú Kùránì. Ọlọ́run bá dárúkọ annabi Yunus. Má bínú orí pé mi ìjẹ́kọ̀ ká ó yá mọ́ sọ fáwọn èèyàn. Ó dárúkọ Yunusu lẹ́ẹ̀mẹ́rin nínú Kùránì bí ismil mujarrad jaa ismu nabiyillahi Yunus 4 marat wa jaa bi wasfi marratayn fi suratul anbiya. Ọlọ́run dárúkọ Ànábì Yunusa lẹ́ẹ̀mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú Kùránì pẹ̀lú orúkọ rẹ̀ ní ti pé ká dárúkọ Ọlọ́run wá dárúkọ rẹ̀ lẹ́ẹ̀mejì nínú Kùránì nígbà tó ń sọ ìròyìn rẹ̀. Níyí tí ó dárúkọ rẹ̀, ìyẹn jẹ́ nínú Suratul Anbiya. Sọ àyà yìí náà fún wọn, sọ àyà yìí náà fún wọn. Àti àfáànsùn. Bí ọ̀rọ̀ Nabiyullahi Yunus bí ó ṣe jẹ́nu nípa ipé Súratu Yunus náà ni à ń kà, òun la fi ní ká yànnàná àárín òun. Mo sì sọ lánàá ńgbàtà bẹ̀rẹ̀ tafsir wípé gbogbo ìwọ́tọ̀ ọjọ́ mọ kéwú, bóhun ọkọ̀ wá pẹ̀lú rẹ̀kọ́dìn rẹ̀, bóhun ọkọ̀ má wá pẹ̀lú wa ma zalamnahum àwọn kan ń bẹ nínú àwọn àfáà lè kéwú, àwọn ń dọ̀bátọ̀ gbogbo táwọn òbí ọ ni bí kan ò ṣe ní bọ́ nínú gbogbo. Nígbàtí fọ̀tílẹ̀ sí àmà tìyá nígbà tún bẹ̀rẹ̀ náà bí wọ́n ṣe tún dọ̀bátọ̀ gbogbo ẹ̀ náà sàjálẹ̀ náà nìyẹn, báwọn ó ṣe bí ọ ní táwọn ó bí ọ. Àfáàwé ọyá jẹ́ àbẹ̀rẹ̀ sí ní tú Kùránì lọ. Ọlọ́run ní kí ló fẹ́ máa jẹ́ ìyàlẹ́nu fún àwọn èdè ènìyàn. Kí ni ohun tó fẹ́ máa jẹ́ ìyàlẹ́nu fún àwọn èèyàn lórí wípé àfiwá àyè ránṣẹ́ sí ọkùnrin kan tó pàtàkì jù nínú wọn lórí wípé kó máa kí àwọn èèyàn nílọ̀ nígbà ó ṣe pé àwọn Ọlọ́run Ọba oyin àfiwá àyè ránṣẹ́ sí ẹni tó bá ma ulumul Qur'ani dáadáa. Ẹni tó bá ma ulumul Qur'ani dáadáa, science of Qur'an. Àfiwá àyè ránṣẹ́ sí oyin, òun lọ̀rọ̀ wípé àfiwá àyè ránṣẹ́ sí òjíṣẹ́ Ọlọ́run Ọba tí fi ń gbọngbọ́n jù yóò wá máa yọ lẹ́nu. Oyin wá àyè Ọlọ́run Ọba ló dọ́dọ̀ rẹ̀, Kùránì sì gbé wá. Yóò dá fún àfá, yóò dá fún ọ. Ibi tó bá yẹ kéèyàn ti kún mi lọ́wọ́, bó bá kún mi lọ́wọ́ bẹ́ẹ̀ inú mi máa ń dùn. Kìí ṣe ibi tó bá yẹ kéèyàn ti kún mi lọ́wọ́ tí wá ń wò mí ràn. Aránṣẹ́ sí oyin, bí ò bá kí ń ṣe iṣẹ́ wa tá a rán sí oyin ni, oyin ò lè mọ báwo ni ó ṣe máa mọlé látara agi, látara òkúta. Bẹ́ẹ̀ náà ni àwọn Ọlọ́run Ọba aránṣẹ́ sí ìyá Ànábì Musa. Kìí sì ṣe àwọn Ànábì Ọlọ́run tí Ọlọ́run Ọba ránṣẹ́ nìkan ni Ọlọ́run Ọba ránṣẹ́ sí, gbogbo yìí ń pọ̀ lọ nínú Kùránì tí ulumul Qur'ani tírìtì gbogbo ẹ̀. قال المشركون في إنكار رسالة سيدنا محمد صلى الله عليه وسلم
li'annahum yata'ajjabun jẹ́ kí n ràn ọ́ lọ́wọ́ kò sí nǹkan tó fà á tí ó fa ìyàlẹ́nu yìí tayọ wípé hum yata'ajjabun wọ́n ṣe mọ̀ wọ́n kágara sọ ọmọ wípé tó bá fẹ́ lò ní ti àṣà àwọn kìíní ọ́ ni wọ́n fọ́ lórí ọ̀rọ̀ ànábì wọ́n kágara ó yà wọ́n lẹ́nu ọ̀rọ̀ ànábì yà wọ́n lẹ́nu parí ni òun ló fa akana linnasi ajaban ìhun táwọn wá wí ní pé ọlọ́run ọba tóbi tayọ kó jẹ́ pé wó yẹ́dẹ̀ ènìyàn ló máa ránṣẹ́ ó yẹ kó jẹ́ màláíkà kò yẹ kó jẹ́ èèyàn bó bá tẹ̀ tó máa bá jẹ́ èèyàn a kò yẹ kó jẹ́ ọmọ òrukọ Abdullahi ọlọ́run wá dọ́rọ̀ padà sí wọn lẹ́nu wípé ẹ máa kọ́ mi bí n ṣe ṣe ikímọ̀ mi bí n ṣe lóní èmi ọlọ́run ọba ni mo mọ ààyè ibi tí n bá ti fẹ́ yọ nǹkan kankan jáde ibi tẹ́ ti lérò ipé bóyá ẹ̀hàn lè gbẹ́lẹ̀ ẹbẹ̀ kan rómi láíláí ọlọ́run ọba ó sì ní kó mi ó dédé lálẹ̀ fún rárá rẹ̀ bó ṣe rínú bọ́rọ̀ ọlọ́run ṣe rínú àfáàwé jẹ́ àtẹ̀síwájú fábàṣírí ọ̀rí àwọn tí wọ́n dá nǹkan mà tó dòdò dàrú mọ́ wọn lọ́wọ́ nínú àwọn ará Mákà àtàwọn tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ congratulate wọn wípé lórí gbígbà tí wọ́n gbà wọn kọ́dàmà sídẹ̀kìn yá fi ṣàwáìdú ilẹ̀ díẹ̀ kàlẹ́rà ètò Kùránì kọ́dàmà sídẹ̀kìn nǹkan ńlá ni wọ́n ti sọ́dọ̀ Ọlọ́run ó ní mo fi wá ní kọ́dàmà sídẹ̀kìn yẹn ó pọ̀ lọ lánàá àmọ́jẹ́ àfílẹ̀ gbogbo ní kálukú náà ń ka tafsiri jẹ́ àfi kọ́dàmà sídẹ̀kìn yẹn lẹ̀ abọ́fẹ́ ká tú díẹ̀ ni wọ́n ní bóyá ká tú díẹ̀ nínú kọ́dàmà sídẹ̀kìn kí ni Abu Ja'far wí lórí gbólóhùn ó ní lórí wípé wọ́n kàn gbà wọ́n tí ìbẹ̀rẹ̀ sí ní máa ṣiṣẹ́ pẹ̀lú gbígbà wọn ó ní wọ́n ti ṣe àwọn iṣẹ́ rẹ̀ síwájú Ọlọ́run àkọ́kọ́ nù ìstáújábà yẹ̀stáújìbò mọ́ títò kí ni Hasan ní wí ibi tí ìfẹ́ kọ́ lọ́nu àfáàwé máa ka Kùránì lọ kó fi sẹ́rí ẹgbọ́dọ̀kọ́ ni kí ẹsẹ̀ máa pín nǹkan kiri bẹ́ẹ̀ni kọ́ bá fẹ́ ka nǹkan kó ká kí nǹkan kọ́ sàtì má disturb wá sí lókè mi ọ̀yá kí làwọn kèfèrí wá wí àwọn orí nǹkan kan tí wọ́n pe ànábì tayọ wípé òpìdán ni òpìdán tó fojú hàn ni ó kàn dé ó lè gbé kìíní kan wá tí ò yé wa uwa ọlọ́run ọba tí ń sọ̀rọ̀ yìí ọlọ́run ọba tí ń bá yín sọ̀rọ̀ yìí òun ni ọlọ́run ọba tó ṣe wí pé ọlọ́run ọba yìí ló dá sánmà ló dá lẹ̀ẹ́lẹ̀ ọlọ́run ọba tó lágbára kó dáyé kó dọ́run kó dókè kó dálẹ̀ kó dódò láàrin tí ò pèsèjú kan tó wá mọ̀ọ́mọ̀ fòdìdí ọjọ́ mẹ́fà dá ìrìn tí ò pèsèjú kan ọlọ́run bá lè fi dá gbogbo ẹ̀ ó túmọ̀ sí pé kíwọ ẹ̀dẹ́ ènìyàn náà ó mọ̀ pé ó máa gùnkè bọ̀ díẹ̀ ní látàríkẹ̀bùnà tọ́bakàn and tọ́bakàn ó máa gbégbésẹ̀ ní kọ̀ǹkan ní
ọlọ́run ọba lo bùtúnù ṣáájú zuhuru ọlọ́run ló kọ̀kọ̀ síwájú gbangba. ìwọ àfáàtọ̀ wá fẹ́ jẹ́ káyé ó mọ̀ lẹ́ẹ̀kan náà ọwọ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ lè lòlòkulò káàkiri ọgbà pé bùtúnù lọ́lọ́run kọ́kọ́ lò ṣáájú zuhuru kò sí mẹ́ ọlọ́run ọba tó dá sánmà tó dá ilẹ̀ ẹlẹ̀ lódìndín ọjọ́ mẹ́fà àfáà má bínú torí ọlọ́run jẹ́ kí n ranra mi lọ́wọ́ ń bẹ̀rùn ọlọ́run ọba dá sánmà ó dá ilẹ̀ ẹlẹ̀ ní ìjọ́ mẹ́fà ó wá mú gbólóhùn amúdù wá lọ ẹ̀mẹ́fà nínú kùránì láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ ó wá mú wá ó kìbọnù kùránì lọ́tọ̀ọ̀tọ̀ tó túmọ̀ sí pé béèyàn ò bá mọ yìí mi mo mọ yìí ara mi bẹ́ẹ̀ bá dúpẹ́ ọ̀gbọ́n tí mo ní pé kí n ranra mi lọ́wọ́ ká ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà yẹn fáwọn èèyàn alhamdulillahi rabbil alamin fi suratil Fatiha àkọ́kọ́ nù دابر القوم الذين ظلموا والحمد لله رب العالمين سورة الأنعام ó di méjì وآخر دعواهم أن الحمد لله رب العالمين سورة يونس وسلام على المرسلين والحمد لله رب العالمين في سورة الصافات وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين في سورة الروم ودعواهم مخلصين له الدين الحمد لله رب العالمين في سورة الغافر. ọpẹ́ mẹ́fẹ̀ẹ̀fà wọn ó wá ṣe déédéé ọjọ́ mẹ́fà tí ọlọ́run ọba fi dá sánmà àti ilẹ̀ẹ́lẹ̀ ọ̀nà mẹ́fà lọ́lọ́run bá ti dá àwọn ọpẹ́ òun ní tí ó ṣe pé tá a bá ní ká máa tú ìdí tó fa ọpẹ́ kankan iṣẹ́ tí ọlọ́run ọba ṣe tó mú ọpẹ́ kankan wá kò ní jẹ́ karáyè tú Yúnúsù yìí torí gbogbo ọpẹ́ mẹ́fẹ̀ẹ̀fà tí ọlọ́run ọba dá ní ọlọ́run ọba fi kọ́ wa wípé nǹkan kankan tá a bá ń ṣàṣeyọrí lórí rẹ̀ ká máa dúpẹ́ nígbàtí o ṣàṣeyọrí lórí wípé o ní mọ́tò tó yẹ kó o dúpẹ́ tó wá ń bínú wípé o tí ìṣàṣeyọrí lórí ilé lágbájá ti kọ́lé ọ̀mọ́rí ọlọ́run fúnra rẹ̀ ń dúpẹ́ lórí nǹkan kankan o ṣàṣeyọrí lórí pé o fẹ́ ìyàwó lóyún ó bímọ ọwá nílé mìrẹ́ǹtì lọ sí ń gbé ọmọ kó yẹ kó dúpẹ́ ẹlòmíì tí ó sì ti kọ́lé alájà mẹ́wàá kò rọ́mọ bí ọmọ kó yẹ kó dúpẹ́ lórí yìí ọlọ́run bẹni ọ̀hún náà wí bí ọlọ́run tó dá ọpẹ́ mẹ́fà ta ní ń da fún bí èsè pé ń da fún rárá rẹ̀ àṣekéyìn ó gbèrò pé òun fẹ́ ṣe nǹkan kó rí ṣe Sunday tó bọ̀ a ṣe wá ṣe àlìbùránì àti ń da ọpẹ́ rẹ̀ lẹ́ ò tó ráwà bọ̀ ọpẹ́ dá o bàbá ṣe tó a sì tún dúpẹ́ o èyí tó tún tẹ̀lé a ṣe àwọn tí bí máa ń pòwe wípé eégún ńlá ní kẹ́yìn ìgbàlẹ̀ àáfà ńlá ní kẹ́yìn mọ́ṣáláṣí ọ̀sínbẹ̀ òwe tọ̀dọ̀ wọn nu òwe tí wá ní pé àáfà ńlá ní kẹ́yìn mọ́ṣáláṣí àti ń dúpẹ́ rẹ̀ lẹ̀ o bàbá sì ṣe tó àtò dúpẹ́ bọ́ọ̀lọ́ bá wá ṣe ń ṣoore kankan kí wọ́n náà mọ̀ dúpẹ́ nígbàtí ọlọ́run ọba bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀dá ọjọ́ Sunday ni ọlọ́run ọba bẹ̀rẹ̀ sí ní máa dẹ́ẹ̀dá ọjọ́ wo ni ọlọ́run ọba bẹ̀rẹ̀ Yaumul Ahad ọjọ́ Sunday lọ́lọ́run ọba bẹ̀rẹ̀ sí ní máa dá nǹkan ó sì parí gbogbo tó fẹ́ dá sí ọjọ́ Jímọ̀ ní sùúrù àfà òun ló fà tó fi jẹ́ pé Yaumul Uruba ní ọjọ́ Jímọ̀ ń jẹ́ tẹ́lẹ̀
kó tó máa jẹ́ yaumul jumu'ah yaumul uruba ní jẹ́. eléyìí náà tuntun ta fún gbọ́rẹ̀ ọjọ́ jímọ̀ ta láàrùn ní pè lónìí ọjọ́ ló ń pè fọ́nù níbẹ̀rẹ̀. Kùránì ló wá dé ló wá sọ ní yaumul jumu'ah idha nudiya lis-salati min yaumil jumu'ah. ìsìláàmù ló dé Kùránì ló dé ló ní orúkọ òkú olóòrùn àkóso ní yaumul jumu'ah ọjọ́ àkójọ. ìtumọ̀ yaumul uruba tí ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ béèyàn méjì bá jà tán bá fẹ́ parí rẹ̀ ìjọhun ni wọ́n á fi sí, béèyàn méjì bá fẹ́ dọ̀rẹ́ ìjọhun ni wọ́n á fi sí, béèyàn méjì bá fẹ́ fẹ́ra wọn ìjọhun ni wọ́n fi sí. òun ni wọ́n fi ń pè ní yaumul uruba ọjọ́ tí a máa ń so àsopọ̀ ìjẹ́ ọ̀rẹ́. ọjọ́ tá a máa ń so àsopapọ̀ ìjẹ́ ọ̀rẹ́. yaumul uruba ní ìwọ ọmọ kí bá fàbí bá bí ọ pé ọjọ́ òní jí mọ̀ ń jẹ́ tẹ́lẹ̀ ìwọ má mọ orúkọ rẹ̀. ó yá ó sì parí dí gbogbo nǹkan ní yaumul jumu'ah. ìjọ tí ànábì ádámọ̀ fẹ́ àwáwù ọjọ́ jímọ̀ ni bọ́ bá wá rí àwọn tí wọ́n wá ń ṣègbéyàwó ní ọjọ́ jímọ̀ ìhun tó fàánù torí gbogbo nǹkan tí ń bẹ nínú Islam pátá lónìdí mo lọ sí ibìkan ní Ṣómólú ilé sọ bóyá tí ń pọ̀sẹ̀ mẹ́ta lọ ìmọ̀ lọ mo dá lọ ni mo wá ń sọ ìhun tó fà á tọ́ fi lè rí kí ọba Ọlọ́rin ó dé adé ó lè rí kọ́ba Kánò ó dádé ó lè rí kọ́ba Sókótó ó dádé àti gbogbo ìlú tó jẹ́ ìlú mùsùlùmí ọba wọn ò lè dé adé. mi bú àwọn tí ọba ìlú wọn bá ń dádé ń bí o àmọ́ bá lọ́rin èé dádé kí wá ní ohun tó fà á ihun tó fà ní wípé àwálù man sọ́nà àtàjà wọ̀wọ́dọ̀ àtàjà aláàrá sí ìhùwà Namrus àdówólá. ìtò fà ní pé àkọ́kọ́ ẹ̀dá Ọlọ́run tó kọ́kọ́ sí adé. ó bíùdì adé. wáàyí ibú ló dọ̀dọ̀ tiẹ̀ látọ̀dọ̀ Ṣètánì. wáàyí ibú ọ̀rọ̀ ibú ló dọ̀dọ̀ látọ̀dọ̀ Ṣètánì. ìdájọ́ yìí ló mú gbogbo ìmáàmù tó bá fẹ́ gun orí mímbàrí wípé ìmáàmù ò gbọdọ̀ ní lọ́kàn wípé mímbàrí tèmi gùn tó ga díẹ̀ ju tàwọn tó kù lọ yìí ló túmọ̀ sí pé mi mo ju gbogbo wọn lọ. ìmáàmù ò gbọdọ̀ rò bẹ́ẹ̀ ìmáàmù ò gbọdọ̀ rò bẹ́ẹ̀ kódà òun ló fà táwọn kan fi máa ń jẹ́ kí ààyè mímbàrí ṣe dọ́gbadọ́gba pẹ̀lú bí tó kù wípé kó bá má ma tọ̀rá sẹ́mi rẹ̀ wípé èmi ni máàmù èmi ni máàmù jáàmì. ọba yìí wá ṣe adé ó wá dé lórí ara rẹ̀ innamal a'malu binniyat. gbogbo iṣẹ́ pátápátá wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú àwọn àníyàn rẹ̀ ní. àníyàn tóun sì fi ṣe adé tó fi dé sórí ara rẹ̀ òun ní pòun lòun ju gbogbo ẹ̀dá lọ ó wá dé adé òun sí orí ara rẹ̀ nígbà ó dé adé tán ó sì fi ya rẹ̀ celebrate adé ó fẹ́ ya rẹ̀ ó fi ya rẹ̀ celebrate adé àmọ́ bọ́ọ̀bá wá lọ bẹ́ẹ̀ ni ọmọ méjì tó sì bí àwọn báìbù nínú báìbù bọ́ọ̀bá lọ sí ìtàn Christianity wọ́n ní ọmọ mẹ́ta ni ó bí àmọ́ ìtàn mùsùlùmí lè dárúkọ tírà tó wà o àmọ́ bàbá ní ká má dárúkọ tírà mọ́ mo ti sọ tírà òun fún ẹ bàbá ní a má dárúkọ tírà mọ́ àwọn fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ pọ̀ ọmọ méjì ni ó bí ìyá rẹ̀ ló sì bí méjèèjì fún lẹ́yìn tóun lọ́la tó wá rí ọba kan ní ìlú Kuwait tóun fẹ́ ọmọ rẹ̀ tó ní ìfẹ́ tóun ní sí ìyá rẹ̀ òun ò fẹ́ kóun gbàgbé ìyá rẹ̀ tó kú ó wá fẹ́ ọmọ rẹ̀ àwọn èèyàn bá láyé pọ̀ tí wọ́n ẹni tó wá ṣerú ilé ìṣòhùn láwà kásà òun ló fa tí àwọn ìlú mùsùlùmí oríkọ́bà Saudi dádé
ọ̀n lè dé adé ń bẹ̀ ohun tó fàánù. Kí ló bèèrè lọ́wọ́ ànábì? Wọ́n wá bèèrè lọ́wọ́ ànábì nípa ọjọ́ sátidé. Ọjọ́ méjì náà lọ́lọ́wọ́n bá dárúkọ nù Kùránì, yawmul jumu'a wa yawmus sabti. Ọjọ́ méjì lọ́lọ́wọ́n dárúkọ nù Kùránì. Ṣé rí àfẹ́ tìrìtì orúkọ táwọn ọjọ́ ń jẹ́ ni o, àfẹ́ tìrìtì ẹni torí kàtìkàtì pọ̀ lọ́dọ̀ àwọn ẹlòmíì nínú ìsìláàmù yìí tọ́kọ̀ fi ń da àwọn èèyàn láàmú. Bọ́ bá lè wo bí gbogbo ọjọ́ ṣe wáyé, ṣé gbogbo nǹkan tó ṣe pé ìpìlẹ̀ rẹ̀ náà láwà fi dájọ́. Bọ́ bá lọ sọ́dọ̀ àwọn àlífà nínú usulul fiqh, ṣé gbogbo nǹkan náà ló ṣe pé ìpìlẹ̀ rẹ̀ lọ́wà fi dájọ́, lọ́wà bá kọ̀ndẹ́mù ilé, lọ́wà kọ̀ndẹ́mù ilé. Muharram, Safar, Robiu al-awwal, Robiu thani, Jumada, gbogbo ẹ̀ táǹkà ohun ta ló sọ láwọn orúkọ yẹn? Ṣé ẹni tó sọ láwọn orúkọ yẹn ṣe ń kírun nígbà tó sọ láwọn orúkọ yẹn? Ṣé ń kírun nígbà tó sọ ní àwọn orúkọ Muharram, Safar tààfí ń ká? Bá a bá ní ká kọwọ́ bọ̀ ìjírátà náàbì ṣe inú Muharram ní inú ìgbàlẹ̀ náàbì ṣe ìjírá? Ṣé gbàtà náàbì ṣe ìjírá nìyẹn? Gbogbo ọmọ téèyàn bá mọ̀, àwọn ọmọ kan ń bẹ béèyàn bá mọ̀ ọ́ fi bá àwọn èèyàn tí wọ́n yè nílàákàí, tí wọ́n yè lẹ́mí dé àyè ohun àwọn lọ́ọ́ fi bá sọ̀rọ̀. Kìí ṣe pé ó máa fi disturb Islam, kìí ṣe pé yóò máa fa àwọn ìmọ̀ disturb Islam. Ṣé gbogbo yíò àwọn ọmọ gbogbo yíò Muharram, Safar, Rabiul awwal, Rabiul thani, bàbá ànábì ń bẹ nínú bàbá ànábì ń bẹ nínú náà ńgbò ní bàbá ànábì ń bẹ nínú nígbò tí ẹ̀ ní sùúrù, ńgbò ní bàbá ànábì ń bẹ nínú náà. Dákun torí Ọlọ́run, omi Zemzem tó wájú tó ní kálukú mú, kódà mọ́ ka àwọn kìíní àwọn Amẹ́ríkà tó fi sọ nípa omi Zemzem, omi tí ò sírú rẹ̀ láyé. Ìṣẹ́jú kan iye omi tó ń pòdúsì, wákàtí kan àwọn wọ́n jowú rẹ̀, wọ́n rí pé kò ìṣe tó. Kí wá ni mo fẹ́ prúfù ń bẹ̀? Omi Zemzem gbẹ̀rí. Omi Zemzem omi ìbàdàn gbẹ̀rí. Bẹ́ẹ̀ni, sọ̀rọ̀ ipé ńgbà tí Ànábì Ismaila fẹsẹ̀ wálẹ̀ tó mi Zemzem gbẹ, ọ̀rọ̀ pátì gbàun náà lómi Zemzem ò ti gbẹ. Wọ́n tó bá jẹ́ yìí lọ ń rò kìí ṣe bẹ́ẹ̀, omi Zemzem gbẹ̀rí. Gẹ́gẹ́ bó ṣe júwe fún baba ńlá wa Ànábì Ibrahim kó lọ sí ibi tí Baitul Atiq wà kó lè bẹ̀rẹ̀ foundation rẹ̀, torí ìtìláfù pọ̀ ń bẹ lórí pé òun ló bẹ̀rẹ̀ gbígbẹ́ rẹ̀, òun kọ́ ló bẹ̀rẹ̀ gbígbẹ́ rẹ̀. Tó bá lè wo tíra kan yẹn wà tó sí báyá ń tas'alu wal Islam yujib, yas'alunaka fi din, àwọn tíra pọ̀. Ọ̀rọ̀ àwọn ìtìláfàtì yẹn lóríṣiríṣi lórí pé òun ló bẹ̀rẹ̀, òun kọ́ ló bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn àyà Kùránì lóríṣiríṣi. Wa idh bawwa'na li Ibrahim, kí ló fàtàlọ́n fi lo bawwa'na li Ibrahim, ọkọ̀wọ́bọ̀ ní lórí àkọwọ́bọ̀ ń gbogbo ẹ̀. Ó ti yé ọkọ̀wọ́bọ̀ Kùránì ẹ̀ pẹ̀lú lógá, pẹ̀lú usul, shar'an wa istilahan, wọ́n fi proof ogbó ẹ̀. Ó ti yé àmọ́ yìí nǹkan la fẹ́ lò gẹ́gẹ́ bó ṣe júwe fún baba ńlá wa Ànábì Ibrahim kó lè tún ilé yẹn ṣe àbí kó lè ṣe foundation rẹ̀. Torí mi ìfẹ́ sọ̀rọ̀ pẹ̀lú gbogbo proof taka lórí ẹ̀, gẹ́gẹ́ bẹ́ẹ̀ dáa ni wọ́n ṣe júwe ibi tí omi Zemzem wà fún bàbá Ànábì kọ́, wọ́n júwe fún. Ó sì ní orúkọ tí ń jẹ́ tíra kan bẹ kọ́lọ̀ máṣá ìjẹ́ kí wọ́n èmi Mọ̀lánà Sheikh Muhammad Robiu ogun. Mo wà lọ́dọ̀ wọ́n jọ́ ní kọ́ pè mí wá, mo wá débẹ̀, bàbá wa ń bi mí ní ìbéèrè, wọ́n ní ǹjẹ́ ó há 99 names of Allah? Mo akọ́ wò báyìí pé 99 names of Allah ṣọ́ọ̀sì mọ́ pé bẹ́yàn bá ṣọ́ra ìbéèrè kékeré lè gbéyàn ṣubú o. Ẹni tó jẹ́ professor sí kan abí ní professor tó abí ní 1+1 lè pé ẹ̀mí 1+1. Bàbá wá ní ǹjẹ́ ó há 99 names of Allah? Bàbá kúkú ń gbọ́nu ilé báyìí, bẹ́ẹ̀ ni àbá ń gbọ́, kódà nílé tún sọ tọ́mádé. Wọ́n ní ṣe wá 99 names of Allah. Àmọ́ pé 99 names of Allah.
ń gbọ́ sí jẹ́ pàgbàlagbà ló bíyàn ní nǹkan ìmá fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa ká ọ̀nà ní dáhùn fẹ́ bí ọ nínú ẹ̀ ni ọ ní nínú 99 names of Allah ọ ní ibo ní Abdul Muttalib wà ń bẹ̀ àmọ́ ní kò sí ọ ní kí wá ló fa Abdul Muttalib wallahi tallahi sí ìṣe bá sùn débẹ̀ rí wọ́n súnmọ́ bí láì bá sùn mi ò débẹ̀ bàbá lọ tú ẹ̀ sí mi ń jọ́ náà rẹ̀ ọ ní ibo ní ọ ní sí Abdul Muttalib wà ń bẹ̀ ah ń gbà wò pé Abdul Muttalib ò mà sí mẹ́lẹ̀ òtọ́ ọ ní kí wá ló fa Abdul Muttalib wọ́n bá fi hàn mí nù tíra hùn tíra eléyìí wọ́n fún mi ní oyin gbé o tọ́rọ nígbàtà owó tíra nǹkan fún mi kí n má gbé lọ ní tíra eléyìí wọ́n fún wọn ní mọ̀ tí agbẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ títí bọ́ bí gbé yàtọ̀ sí ìwọ o gbọ́ Yorùbá rárá o gbọ́ Yorùbá rárá o gbọ́ Yorùbá rárá ní farabalẹ̀ àfáyò ẹ̀fílẹ̀ ẹ máa gbọ́ àfáò gbọ́ Yorùbá ni o nígbàtí nínú báìbù máa gbọ́ nínú Bíbélì wọ́n ní Jésù sọ wípé èmi ó máa wá máa lọ àmọ́ èmi kò gbọdọ̀ sá èmi ó farabalẹ̀ o máyà tí Bíbélì ń tọ́ka sí yẹn ni àyà Kùránì fàlà máa àṣà ìsá mílíọ̀mù kú fúra òun ni Bíbélì ń tú nígbàtí Jésù rí pé wèrè ní àwọn arábí yìí o àwọn arábí yìí o hàn sí olúwẹ̀ léṣe o ó wá ní èmi ó wà máa lọ àmọ́ èmi kò gbọdọ̀ sá so nígbà tí wọ́n wá mọ̀rọ̀ tíra gbé kalẹ̀ èwọ̀ wá mọ̀ ẹ̀hẹ́ ò mọ̀rọ̀ nínú tíra ni ọ̀rọ̀ yẹn wá wà ibẹ̀ ni mo ti wá rí wípé àṣé kìí ṣe Abdul Muttalib kódà ọmọ kékeré orílẹ̀ kékeré mo fi tíra ẹ̀hàn bí ọ̀sẹ̀ méjì ó káwà fẹ́ snap ẹ̀ mílíọ̀nù gbọdọ̀ snap ẹ̀ inú rẹ̀ ló wá wà wípé Shaiba lórúkọ rẹ̀ kìí ṣe Abdul Muttalib ní ìjẹ́ ó láwọn ọ̀ṣẹ̀lẹ̀ tí ìtàn àtúnfẹ́ sọ̀tàn nínú ẹ̀ lọ́rọ̀ kan ìjọ ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní máa jẹ́ bẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ dọ́gbọ́n níjọ́ náà káwọn ẹni bí ó bá má ṣe léṣe ó wá mọ́mọ́ ó wá ná ó wá faṣọ yẹra ó faṣọ ẹ̀yà ó wá dayẹ̀pẹ̀ sí lórí ó dayẹ̀pẹ̀ bó ń gbogbo ara ó wá fẹ́ mú kọjá ọmọ àwọn tọ́ọ̀gì tó máa ń wà láwọn junction àwọn eré àkànkan ó dá àwọn tó máa ń sọ bẹ́ẹ̀sì junction kankan lórúkọ ó wá fẹ́ kọjá ń bẹ̀ sórí Abdul Muttalib tóun jẹ́ yẹn Muttalib ẹ̀gbọ́n tóun ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀gbọ́n tiẹ̀ ló ń jẹ́ Muttalib yẹn ó wá fẹ́ mú kọjá lárúbáwá tí ò gbọ́rí tó ṣẹ̀ṣẹ̀ gbọ́nu tíra yẹn òun ló ń sọ òun ló lárúbáwá yẹn ló ń sọ kò gbọ́rí mọ́ ní kó túmọ̀ rẹ̀ kò rí tú wà bá nàbíà kò wá rí tú ó wá tú sí pé wọ́n kọ́lé kò sì mọ̀ wípé bí wọ́n bá bá obìnrin ṣàṣepọ̀ lọ́ máa ń lo wà bá nàbíà sí àárín ibi tó ń lò ó sì wọ́n wá dá láàmú ẹ̀gbọ́n rẹ̀ ní jẹ́ Muttalib lẹ́nu kan ó wá fẹ́ mú kọjá wá mọ̀ọ́mọ̀ ó dá kìíní sí lórí ọmọ bí wàtáwọn onífíìmù bá ń hàtì ó faṣọ rẹ̀ ya àwọn wá ń bèèrè lọ́wọ́ ẹ pé Muttalib pé bolo ti rélé wọ́n wá ń fún ní gbárùn báyìí wọ́n wá ń fún gbárùn báyìí pé bolo ti rélé pé ó wá sọ fún wọn pé ẹrú òun ni ẹrú kan tó ń ṣe ẹ̀gẹ́ẹ̀tì ni wọ́n wá ń rẹ́ni wọ́n wá ń ṣe wọ́n wá ní ẹrú Abdul Muttalib irun tó mọ́rúkọ ń wá nìyẹn wọ́n ní ẹrú Abdul Muttalib irun tó fà á nìyẹn tí fi ń jẹ́ bẹ̀ irun tá a fi lọ òun ní pé wọ́n júwe ibi tí omi Zemzem wà fún tó túmọ̀ sí pé àwọn ọ̀ràn bàbá ńlá bàbá nábì tó bá lè wo tafsir la uqsim bi hadha al-balad wa anta hillun bi hadha al-balad wa anta hillun bi hadha al-balad òun ni wọ́n fi tú ọ̀rọ̀ tí mi sọ yìí bàbá ńlá bàbá nábì òun ni ànábì Ibrahima tó lè ṣe Baitul Atiq Kaaba bàbá ńlá bàbá rẹ̀ lànábì Ismaila tó fẹsẹ̀ wálẹ̀ tí omi Zemzem fi jáde bàbá rẹ̀
náà ló tún wá lè tú omi Zemzem gbẹ nígbà tí ó ti gbẹ rí tẹ́nìkan kò dáyé ibẹ̀ mọ́ òun ló fa wà anta hillun bi hadal balad. èyí ò jẹ́ ká lọ àmọ́ róòlù táwọn bàbá ńlá bàbá lẹ́bi ti gbé ní mọ́kà yìí. bàbá tún ní wà anta hillun bi hadal balad ní ti àwọn Súfí ní pé ká tún ní tara wà anta hillun bi hadal balad iṣẹ́ rẹ̀ táwọn bàbá ńlá bàbá rẹ̀ máa ń ṣe lòun náà jogún lọ́lọ́run bá fi wá ní wà anta hillun bi hadal bọ́bá ní kí wọ́n kí ẹrú inú ẹrú ó bàjẹ́ ìran àwọn ànábì ò papọ̀ mẹ́rú ń bì kan bọ́bá ní èèyàn ń jọ ọmọ ọkọ̀ jù nínú ìlú yìí ìwọ gan ni wọn ò ní mọ́ ọmọ ọkọ̀ kan ṣáájú wà nábì jẹ́ àkóǹbẹ̀ ọ̀rọ̀ ọ̀hún. وقال يوم مكر وخديعة لأنه هو اليوم الذي اجتمع فيه الكفار في دار الندوة يريدون المكر لرسول الله صلى الله عليه وسلم. jẹ́ ká fi àwọn ọjọ́ yẹn lẹ̀ láti máa ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ ní ogbó ọjọ́ kọ̀ọ̀kan. torí ayà iná rọ́bà kún mú ìyá àdírò nìkan tú o ọlọ́run ní lẹ́nu kan ọjọ́ mẹ́fà lòun fi dá ẹjẹ́ ká fà àwọn ọjọ́ òun lẹ̀ nígbò wá dọjọ́ kẹfà òun ọlọ́run bá òun wá pamọ́ òun wá parẹ́ sí ara gbogbo tí ń jẹ́ àlẹ́ ara sí ó wá kú bẹ́ẹ̀ nìkan kó ṣe mọ̀ tí ń jẹ́ àlẹ́ ara sí. والكيف غير معقول والإيمان به واجب والسؤال عنه بدعة. ká máa bèèrè nípa àlẹ́ ara sí bídíà ni ihun tí ò dá ní ká mẹ́nu kó ń bẹ̀ òun ni wọ́n fi níbẹ̀yàn bá ronú bó bá rorí nípa ọlọ́run tó bá ti rorí débi wípé báwo lọ́lọ́run ṣe bẹ̀rẹ̀ sí ní exist wọ́n ní kó dá ìròrí òun dúró ẹ̀dá fẹ́ sọnù bẹ́yàn bá ti ronú débi pé báwo lọ́lọ́run bá ṣe wà ọ̀nà wo lọ́lọ́run bá gbà wà gan-an wọ́n ní kẹ́ẹ̀dẹ̀ ó dá ìròrí òun dúró wọ́n ní nípa ìrìnbọ̀ wá dá ọlọ́run bẹ́ẹ̀ wọ́n ní nípa wípé ìkan nínú àwọn ànábì ọlọ́run àwọn kan sì nínú àwọn ẹni ọlọ́run ni àmọ́ yìí tí ó pọ̀ jù nínú ọ̀rọ̀ wọ́n ní òun ni wípé ànábì Musa ni ọlọ́run ló béèrè lọ́wọ́ ọlọ́run ọba wípé mo fẹ́ béèrè ìbéèrè kan ṣé kò ní dìjà ọlọ́run ní béèrè ó ní ṣe ń béèrè ṣé o mọ̀ pé tẹ́yàn náà bá wò ó pé ìbéèrè yìí fẹ́ ju ẹnu mi lọ díẹ̀ o nígbà ọba ní kí bàbá rẹ̀ sí abẹ́ rẹ̀ kọ́ kayero tí ń bẹ ń bẹ ọmọ lásán ìkejì ajá ó ní bàbá rẹ̀ sí abẹ́ òun fẹ́ kanu tó wà mẹ́ sọ mọ̀ pé ọwọ́ ní ànábì Musa náà wá wò ó pé ṣé ìbéèrè tí ń fẹ́ béèrè yìí ò tóbi nígbà ọlọ́run àfún níyànjá pé béèrè ọ̀nà ọ̀dá nígbà tó ti ní kò ní díjà àwọn yìí wá béèrè kí ló wá béèrè ó ní kem ma malakta fi mulkika wa kaifa malakta mulka. àlejò Musa ń bèèrè lọ́wọ́ ọlọ́run pé ìgbà wo gan-an ni ọlọ́run ọba ti ń lò jọba rẹ̀ bọ̀ àti pé ìjọba tó ń lò yìí tó bọ́ lọ́wọ́ ẹ̀ nìkan kókó lọ́wọ́ ẹ̀ nàbí wọ́n kan ló bẹ̀rẹ̀. ayọ̀lẹ̀ dá lónìí dá má béèrè rú ẹ̀. ọ̀hún làwọn Súfí fi ní tẹ́yàn bá ti ronú débẹ̀ kó dárò rí òun dúró ń jọ ẹ̀kó bà má sọnù wọ́n ní kó dáadó kó bà má sọnù àwọn sàyẹ́ntìsì sọnù ìwọ náà máa náà ń ṣe Súfí kọ gbabẹ̀ lé sọnù máa rorí débẹ̀ wípé kam máa malakta fi mulkika fi tó wà mẹ́ istilahu ní o ala mulkika wa kaifa malakta mulk máa ronú ìwọ̀n tó ní Súfí ìwọ́n náà máa ronú bí àwọn onísáyẹ́sì jẹ́ kí lórí rẹ̀ wà lórí ojú ọ̀nà jẹ́ kí lórí ìjẹ́ wà lójú ọ̀nà wọ́n yóò sí àwọn onísáyẹ́sì kí láfà náà sì fẹ́ wí
àfá náàsì ní sùúrù mọ̀kánù yí ayé bàbá níbi táwà yí kò bá dátọ́lọ́n bá jẹ́ kó mẹni tó béèrè tó nìyẹn fi wáyé Zamasari ló bẹ̀rẹ̀ ní farabalẹ̀ ó túmọ̀ sí pé bó ṣe hùn kí àfọ́ ò tóbi tó láyé bó ṣe hùn kọ́ ọmọ tó láyé mọ́ dúó sórí pé ọ láfẹ́ ẹgbẹ́ rẹ̀ tó lè bèèrè lọ́wọ́ rẹ̀ mọ́ dúó sórí pé ọ lẹ́nìkan tó lè bèèrè kan lọ́wọ́ rẹ̀ mọ́ Zamasari ló bèèrè òun ló mọ́ ní wá Zamasari bèèrè lọ́wọ́ ta ní àfá náàsì ó bèèrè lọ́wọ́ Imamul Ghazali wọ́n mọ́ ní wá Imamul Ghazali àfá láà oríkì Hujjatul Islami àfá ayé bàbá ní àwọn àlífà méjèèjì tó sì ń bẹ ń bí wọ́n tú wá lẹ̀ tán ni wọ́n fi ààlà síbi tí a gbọ́dọ̀ dé ṣọ́ọ̀ṣì mọ́ pé mo sọ níbẹ̀rẹ̀ wá sí lánàá mo ní wallahi ìbáṣe jòkó yìí tí ìmọ̀ òṣùlùbù la fẹ́ lò lọ́dún yìí òṣùlùbù tó bá wá láàlò يفهم عني ما أقول قصر القول فذا شيء يطول ثم سر كامل من دونه فالصحة والله أنا قل فهول أنت لا تعرف إن جاءك ولا تدري من أنت ولا كيف الوصول لا ولا تدري صفات ركبا في طهارة في خفايا العقول أين منك الروح في جوهرها حتى وترى كيف تجول لا ولا تدري صفات ركبا وكتب أنفاس أنت زورها لا ولا تدري متى أنت تزول أين منك العدل والفهم إذا كلم النوم فكل يجهل تقول الخبز فهل تعرفون كيف تدري كيف لم تفهمون كيف تدري من على ذلك استوى لا تقل كيف استوى كيف النزول كيف تأتي ربا أم كيف يرى فالأمر ليس إلا فضول ولا عليك ولا كيف له وهو رب البيت والكيف يهود وهو فوق القوم لا فوق له وهو في كل النواحي لا يزول وصفاته والسماء وتعالى قدره عما تقول وصلاة الله يوما سيمدا لأمين المرتضى خير الفرات أفاويا قل لمن يفهم عني ما أقول béèyàn bá fẹ́ báyàn sọ̀rọ̀ ó dá kó sọ̀rọ̀ láàrin àwọn tí wọ́n lè gbọ́yé béèyàn bá wá bẹ̀rẹ̀ sí ní lóhun polongo súfí àbóhun polongo mímọ̀ kan tó díjú láàrin àwọn tí ìmọ̀ wọn ò débẹ̀ tágbọ́yé wọn ò débẹ̀ bọ́n bá lẹ́ lókò pa wọn lẹ́bi bọ́n bá mú àtòrì bọ́n bá nà lọ́rẹ́ kò sí láìfí ń bẹ̀ òun ló wá fàá nígbàtí Ìmámù Zamasari ó rorí débì kan èyí wà kó má láṣáájú
ó dàbí kírù mi yìí sì kí n wá fẹ́ gbéra mi fò láti nọmbà 5 lọ sí nọmbà 2 àbí nọmbà 1 bọ́ ọba ní kọ́ ọ̀ká ní ti ádàjí ní ti bó ṣe ń tò wá nọmbà 5 mọ́ wá bọ́ ọba wá ní kọ́ tún ká ní ti jíjẹ́ khilafa ní ti jíjẹ́ khalifa nọmbà 3 mọ́ wá nọmbà 1 rẹ̀ tẹ́nìkan ò lè jáyàn nọmbà 2 rẹ̀ mi sì mọ̀ pé nọmbà 3 ní mi kí wá ní mo fẹ́ yí 3 kí n fẹ́ pa ẹsẹ̀ rẹ̀ báyìí ìrọ́ káwọ́ bẹ̀rẹ̀ sí pàtàn tí ò sí ṣọ́ ni wọ́n ti kọ́kọ́ bí ọ́ngbà kankan tó bí àléfà ni ìgbà kan àwọn ti kọ́kọ́ bí nígbà kan tí ìgbésẹ̀ àmọ́ ti yá nígbà mo wá lọ mo wá padà wá ẹbọ́ bá lọ tọ́ bá padà wá ó ti lọ ẹyẹ igbó ti lọ kí wá ló kọ́ wá pẹ̀lú yìí o nígbàtí mọ́ntì kí yóò dáfọ́ nígbàtí tẹ́yàn bá dédé tó wá bọ̀ tó wá ní ọmọ tó ń wò yìí o alì ibnu wujida qabla àbí pé ọmọ tó ń wò yìí ó ti ń bẹ ṣáàdù bàbá rẹ̀ ọmọ tẹ́kẹ́ madaban ọ̀rìn ṣàṣàlàyé fún wa ṣé kí wá ní àwọn ìbí sàmọ́ tìjà nígbà yẹn àmẹ́mi lọ onírọ́ ìwà padà wá ibo ló lọ́tọ́ padà wá jẹ́ kájọ máa sọ yìí tí à ń ríra wa yìí fi yìí tá à ríra wa lẹ̀ kó gbé tán bú sọ̀hún bẹ́ẹ̀ ni ó wá rorí dáàyè kan ìròrí wá fẹ́ mú àwọn nǹkan kan wá òun náà wá bèèrè lọ́wọ́ ìmáàmù Ghazali ipe ọ̀rọ̀ yìí ó ń rú mi lójú bó ṣe rí nìyẹn báà náà bá bèèrè lọ́wọ́ ṣé Ahmad Tijani àbí tá bá bèèrè lọ́wọ́ Khalifa ọ̀rẹ́ pé mo tú Tájù àti Tijani lánàá inú fámílì kan náà láti rí Tájù àtúnrí Tijani ìyẹn ò papọ̀ mọ́ méjèèjì yọ pé Tájù Tijani àwọn Tijani àwọn yẹn ló papọ̀ alìmàbúbò papọ̀ olùkúlù olùkúlù bá mi sọ fún bá mi wí fún ẹni tó rí wípé ó lè gbọ́ mi yé òun ni kó sọ̀rọ̀ yìí fún o ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ lẹ́nu mi yìí tó fẹ́ gbọ́ lẹ́nu àlífà àkọ́kọ́ àlífà kejì tó ní kéèmí ó wí yìí sọ fún ẹni tí ó gbọ́yé ni o mọ́ sọ fẹ́ni tí ò ní gbọ́yé tó náwọn ní súfí kàtìkàtì wọ́n pọ̀ bó bá ní kàtìkàtì wọ́n pọ̀ ìwọ lọ fà kò wà lùkùrán bizẹ́ẹ̀tì nazala lẹ́ọ̀lẹ̀ alìbẹ́ẹ̀dì alùkùrán bizẹ́ẹ̀tì nítorí ọmọ sọ́lọ̀ tó bá sọ́bọ̀ yóò ní lẹ́ọ̀lẹ̀ alìbẹ́ẹ̀dì asọ̀kùránì kalẹ̀ báwo nílá kẹ́yẹ̀ èèyàn ọ̀sìnlẹ̀ kọ́ọ̀lá fọ́nájẹ́ ọmọ yẹ̀súlù nínú tó fi kìlọ̀ fún òun ní pé kọ́sìrì lè kọ́ọ̀lá kó sọ̀rọ̀ ní wọ̀túnwọ̀nsì àpọ̀jù gbogbo nǹkan ò dá gbogbo nǹkan lápọ̀jù rẹ̀ ò dá mọ́jẹ̀ká tó pẹ́ ń bì yíò sọ fún kọ́sìrì lè kọ́ọ̀lá sọ fún kó máa sọ̀rọ̀ díẹ̀díẹ̀ kó yé fagbà ọlọ́run ya kó máa fagbà ọlọ́run ya sọ mọ̀ pé nígbàtà ń ṣe wà sáàlì máa búbo níjọ́ Sunday ọlọ́run yọ mí mo fẹ́ lè kíra mi bọ́ bí ọ̀rọ̀ kan àmọ́ ọlọ́run náà ló tún yọ mí nínú ẹ̀ padà nígbàtà sọ̀rọ̀ débi pé ikú tó ń pa ni gan kò mọ nọ́mbà ẹni tó ń pa tó bá dọ̀la àmọ́ ọlọ́run yọ mí ń bẹ̀ pé ikú fún rárá rẹ̀ kò mọ nọ́mbà ẹni tó ń pa lọ́la ẹni tó ń pa lọ́la kò mọ̀ àmọ́ ọlọ́run wá kó mi yọ́nú ọ̀rọ̀ yẹn eléyìí gangan ohun ni tó bá kọ̀ sọ́ra káúlà tó sọ díẹ̀díẹ̀ yẹn kíkọ̀ sọ́ra rẹ̀ pọ̀ ọmú díẹ̀díẹ̀ ń gan òní ṣẹ́rẹ́ òye ẹ̀túlù ohun gan ni fọ́rọ̀ sí wẹ́wẹ́ tí ó jẹ́ kọ́rọ̀ ọdún tí ó jẹ́ kọ́rọ̀ lárinrin tí ó jẹ́ kọ́rọ̀ ó pẹ́
àwọn ibi tó bá ti rí pé sirrun àṣírí àwọn àìṣẹ́rí ọlọ́run ọba gáàmìdún tó jìdò tó jìndò tó jinú òun ló ń bẹ nínú ọ̀rọ̀ má sọ fáwọn yẹn sọ fún mandúnàhú bọ́rọ̀ òun bá ti ẹ̀ ń gbé ọ nínú àbí tọ́rọ̀ yẹn fẹ́ ń jáde láti adira tó ti fẹ́ jáde òun wá wọn tí wọ́n gbọ́ yé torí ọ̀rọ̀ máa ń jáde láti adira sí adira ni ọ̀rọ̀ gbọ́dọ̀ jáde látọ̀dọ̀ àwọn ẹni ọlọ́run bá kó wéèsì ẹ̀hẹ́n jẹ́ àtẹ̀síwájú lórí wípé ká gé ọ̀rọ̀ kéékèèké yìí òun ló lè mú ní gba yìí náà láti wà jẹ́ ká lọ ó ní ṣé wọ́n tó ṣe pé tá a bá dálẹ̀ tá a bá túnṣà látàrí fún ìyáàkà kí ni ìwọ gangan ta ni ìwọ gangan kí ló ń jẹ́wọ́ gangan bóò ló ṣe ń jẹ́wọ́ gangan látàrí fún ọmọ ọ̀sì ń ṣe fúlẹ́ngé ní sùúrù wàhálà rẹ̀ sí pọ̀ láàrin àwọn èèyàn ẹlòmí ilé dédé wò bá gẹ́ ní ààyàn tí ìdèbí tàdé ibo lọ dé wà in fúktẹ̀lẹ̀ ànáàmà wà á ń ta mínì kọ́ lórí ẹ̀fà ìnàlì mísìkà ó ní wà in fúktẹ̀lẹ̀ ànáàmà bọ́ bá ju gbogbo ayé lọ kódà agbàpọ̀ jù yá rẹ lọ ojú bàbá rẹ lọ ojú ẹ̀gbọ́n rẹ lọ ó ga ju gbogbo wọn lọ kódà nínú ìlú yín kò sẹ́ni tó tú ọ gbogbo agbègbè ẹni kò tú ọ níbikíbi kò sẹ́ni tí ò tú ọ wà á ń tẹ̀mí inú èèyàn náà lọ ti wá bó ṣe wù kọ́ ọ̀gá tó à ní pè ọ ní màláíkà Àjí ọ̀rọ̀ wa kí wọ́n máa wọlé kí wọ́n máa rọra. wọ́n ní ní síkà ìdọ̀kọ́lá máa tún délẹ̀ ní ẹ̀wọ̀n. Ọmọ ẹgbẹ́ òkè ńlá ni wọ́n nínú mọ̀. Àlàúdáyì. Bàbá wa tó ṣe wípé dáwú ìkó ike ni ká sọ tó wá sí àdúrà ọlọ́run. Àwọn gẹ̀gẹ̀ ọlọ́run fi lé lọ́wọ́. Àlàúgbọ́rì. Bàbá wa tó ṣe wípé nínú ká sọ̀rọ̀ ìtàn, ká sọ̀rọ̀ ọgbọ́n, ká sọ̀rọ̀ òye, àwọn gẹ̀gẹ̀ náà ní ìpìlẹ̀. مرحبا بمولانا الشيخ محمد رمضان. Àti bàbá wa kí wọ́n máa wọlé kí wọ́n rọra síbi àyè ọ̀dà wọn àtẹ ọ̀dà wọn. أدام الله حياته. Ọlọ́mọdé tẹ́kẹ́ mi bàbá kún fún wa. بصحته وعافيته. Àwọn abẹ́rẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláà rọ̀ wọ́n rọ̀ pẹ̀lọ́pọ̀lọpọ̀ àlàáfíà. قولوا آمين. Gbogbo akẹ́kọ̀ọ́ wa àmín. a kí bàbá ní ìtí ń túmọ̀ sí pé àti ẹ̀mọ́ bá ṣe kí wọn lẹ́nu kan àfi gbogbo iye ara fi Kùránì pátá àfi kí bàbá sí kalẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ara ń dọ̀pọ̀ àtúnídá bàbá dúó mọ́ àmọ́ bí tá a ti lọ òun ní pé gbogbo àfáà tó bá wùn kó jẹ́ láyé gbogbo mímọ̀ tó bá wùn kó mọ̀ láyé má dúó sórí pé kò sẹ́ni tó fẹ́ bímọ lórílẹ̀ bó ti ẹ̀ ṣe pé àwọn kan ń bẹ wọ́n ṣiṣẹ́ débẹ̀ tó ṣe pé nígbà tí ò bá sẹ́ni tí wọ́n fẹ́ bímọ wọ́n ní ọ̀nà tí wọ́n á máa gbà bí Ọlọ́run bá dàírẹ́tì ìròrí nípa Ọlọ́run ọba là ń sọ̀rọ̀ lọ́wọ́ nípa rẹ̀ lórí wípé ẹ̀dá kan ò gbọ́dọ̀ ronú rẹ̀ débi wípé báwo lọ́lọ́run ọba ṣe ń bẹ ó tó gbàwo tí Ọlọ́run ọba ti ń bẹ àwọn àròrí yìí ni ìmáàmù Zamáṣàrí wá rorí débẹ̀ tó wá gbà wípé èèyàn ò kí ń bẹ kó má ní ọ̀gá bí ìmáàmù